ǹjẹ́ ti gbọ́ ọwọ́ bòkun rọ ọ̀kan lára àwọn ìjòyè rẹ̀ lóyè. ọwọ́ bòkun tilẹ̀ ìjẹ̀ṣà ọba Clement Adéṣuyì Astrop ti kéde rírọ olóyè Bùsúyì Gbàdàmọ́sí lóyè gẹ́gẹ́ bí ọba odò Iléṣà lórí ẹ̀sùn pé ó jí ẹ̀rọ amúnáwá méjì gbé. nínú àtẹ̀jáde kan tí kábíyèsí tìka lára rẹ̀ fọwọ́ sí ló ti sọ wípé yíyọ olóyè yìí nípò kò sẹ́yìn bí ó ṣe kùnà láti pèsè ẹ̀rọ amúnáwá transformer tá a gbọ́ pé ó ti ta ọ̀hún. ẹ ó rántí pé àwọn èèyàn agbègbè Àràárọ̀mí nílùú Iléṣà ló ti kọ́kọ́ fi ọ̀rọ̀ náà tó ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlú àti oyè jíjẹ létí pé olóyè Gbàdàmọ́sí ti ta ẹ̀rọ amúnáwá ọ̀hún, àmọ́ ṣá tí olóyè Gbàdàmọ́sí ní òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. ọwọ́ bòkun ti wá pàṣẹ pé kí wọ́n rọ Gbàdàmọ́sí lóyè kí wọ́n sì èpè ní orúkọ oyè tó jẹ mọ́. kábíyèsí tún ní kó kúrò ní ilé tó tọ́ sí àwọn olóyè tí wọ́n fún un.